Yorùbá ẹ wá gbọ́ná ṣé kìí ṣe pé ló ń já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. ṣé pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí ẹ̀yin tẹ́lẹ̀ irọ́ ni pé wọ́n. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kìí ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kìí ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. gbogbo ayé ló sunkún lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò kéèké kú mọ́ bẹ́ẹ̀ lẹ́yẹ̀ ò kéèké yẹyẹ ọmọ ènìyàn fojoojúmọ́ kú nílùú tó lọ́ba tó lè jòyè ẹ̀sìn ní a máa wòran abẹ́ ìlú kí ìjọmọ Yorùbá ni. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kí n ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ìdílé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọ́n sílẹ̀ ká máa wò wọ́n ọ̀rọ̀ yìí máa lẹ́yìn yóò tẹ́ ò bá lè jẹ́ ìpẹ́kọ̀ òmìnira. ìrètí ọjọ́ pípẹ́ á máa bọ́ ìsàn bá ọ̀nà ìtọ́ ọ̀rọ̀ Nàìjíríà dé kò sẹ́ni tó kò yàfa ṣùgbọ́n àrò mẹ́ta ìsẹ̀yìn ó ti ń dọ̀bẹ̀ lórí iná o ọlọ́gbọ̀n lọ̀rọ̀ nídìílé ọmọ Yorùbá ẹ̀ já padà sílé. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kí n ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ìdílé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹ̀jẹ̀ àfi wọn sílẹ̀ ká máa wò wọ́n ọ̀rọ̀ yìí máa lẹ́yìn yóò tá ò bá lè jẹ́ ìpẹ́kọ̀ òmìnira. ìbànújẹ́ lójoojúmọ́ ẹkún àtọ̀fọ̀ ní ìlú Nàìjíríà àlejò onílé lẹ́kún wọ́n ní àkàwọ̀ gbéra ká máa wò ọ̀pọ̀ àwọn lórí Nàìjíríà wọ́n ti gba àbọ̀dé ẹja àfúrà o kó má bàa wà nínú pé ó yá ọjà àti Yorùbá ẹ wá gbọ́ná ṣé kí n ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ìdílé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹ̀jẹ̀ àfi wọn sílẹ̀ ká máa wò ọ̀rọ̀ yìí máa lẹ́yìn yóò tá ò bá lè jẹ́ ìpẹ́kọ̀ òmìnira. àwọn tó ń da Nàìjíríà rú díẹ̀ nínú wọn bẹ nílẹ̀ Yorùbá àwọn tó fẹ́ ta Yorùbá ṣe nílẹ̀ Yorùbá kan lájọ wà o òkun òde kòkó nínú mọ́mọ́nú àwọn tó ń gba rìbá mọ́ra wọn o ẹ jẹ́ kọ́mọ Yorùbá ronú kí gbogbo ó lè bọ́ olùkọ́ ẹrú. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kí n ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́. ó yá ẹja pin ká bẹ̀rẹ̀ láti wé sẹ́mù rẹ ní ẹja lọ pàǹtẹ̀mù wa. Iṣẹ́ wa ẹ̀wà orílẹ̀-èdè wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ mi pé láti bẹ̀rù làbọ̀ mọ́ àṣìṣe kájọlá ìṣọ̀kan àti ìrà ìjẹ́ ká máa lè wá tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Thank you very much. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá ẹ kúlé o. Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí ẹ kúlé. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kúlé. Ọ̀rọ̀ kan ló máa ṣe bí ọ̀rọ̀ ló mú mi sáré wá lónìí. Ẹ rí i pé mo pẹ́ kí n tó bẹ̀rẹ̀ ètò 7 ló yẹ ká bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti ń dúró pé kọ́mọlúkà bẹ̀rẹ̀. Ẹ dẹ̀ rí pé ẹ rí mi lánàá. Ó ní àwọn ìgbésẹ̀ kankan tí à ń gbé. Ìgbà míì náà àyà wà kò ní sí ètò ìgbà míì wà ètò àwà kò sáyè ṣùgbọ́n lọ́dọ̀ tọmọlúkà o
ètò wà ń gbogbo ìgbà ni ó lè má wá sí ààyè a create ààyè nínú àìsí ààyè láti ṣe ohun tó bá yẹ ká ṣe ni. So I want to appreciate every one of you. Mo dúpẹ́ lọ́wọ́ yín o káàkiri gbogbo ibi tí ẹ ti ń wò wá. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí i. Tẹ́ bá ṣe àkíyèsí, mo ti fi ìgbà kan ṣe àlàyé ọ̀rọ̀ kan fún wa lórí afẹ́fẹ́ pé mi ò ní fẹ́ okay, ẹ má bínú. Mo ti fi ìgbà kan ṣe àlàyé pé mi ò ní fẹ́ sọ̀rọ̀ nípa bàbá àgbàyà Ọbásanjọ́. Mo ti sọ pé mi ò ní sọ nípa ọ̀rọ̀ ẹ̀ mọ́. Ṣùgbọ́n àwọn àṣìṣẹ́mọ̀ ẹni tó ń ṣe ìkà tó bá rò pé òun ṣe gbé, kò sí àṣegbé, àṣepamọ́ ló wà. Bó bá dẹ̀ ṣe ń ṣe ìkà ẹ, Ọlọ́run á máa tú ẹ fó, á máa tú àṣírí ẹ, kò ní bò ẹ́. Èmi ń sọ ni wípé kí Yorùbá ṣí ìwé kúrò lórí ọ̀rọ̀ Ọbásanjọ́, ṣùgbọ́n Ọbásanjọ́ ò jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá. Ó fẹ́ rí wípé òun Yorùbá dandan. Ìdí tí mo ṣe wá ní torí ẹ̀yin abiyamọ. Eléyìí ọwọ́ ẹ̀yin abiyamọ ló wà. Kẹ́ ẹ mú ọjọ́ kan gbòógì tẹ́ máa fi gba àwẹ̀ àti àdúrà lórí ọ̀rọ̀ Ọbásanjọ́. Ẹni tí èèyàn ò bá lè mú, Ọlọ́run ọba là á fi lé lọ́wọ́. Òun lè prove pé òun ní agbára jù wá lọ. Ẹ jẹ́ ká wá sọ fún yín pé agbára tó ní jù wá lọ yẹn kò ní agbára tó Ọlọ́run ọba. Ìtorí yẹn mo ṣe wá. Ọbásanjọ́ ò jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá o. Ọbásanjọ́ sọ débi wípé òun á rí i pé kò sí tó jẹ́ pé Yorùbá nation pé kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Gbogbo àṣírí yẹn ló tú jáde. Àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan wà tọ́básanjọ́ ti lọ gbé lẹ́nu ọjọ́ mélòó kan yìí o. Tẹ́ ẹ̀ mọ̀ tó jẹ́ pé àṣírí yẹn ti wá tú sí wa lọ́wọ́ ń sìn yìí o. Ọmọlúkà, Ọlọ́run á máa bá mi fìṣọ́ ẹ̀ ṣọ́ ẹ. Ìwọ orí mi o, ẹ̀dá mi o, ààbò mi ni kó ṣe ṣàbò lórí mi. Ọlọ́run ààbò ṣàbò lórí mi o. Ọlọ́run ààbò ṣàbò lórí mi. Ọlọ́run ààbò ṣàbò lórí mi o. Ọlọ́run ààbò ṣàbò. Ẹ̀yin tí ẹ ń gbọ́ mẹ́sẹ̀jì ẹ pin. Mi ò ní mú déètì fún yín tí ń bá dẹ̀ ti consult tán ti sọ déètì tán máa ṣiṣẹ́ yẹn. Màá make sure pé mo wá announce ẹ̀ tí màá dẹ̀ sọ nínú media group wa tó jẹ́ pé bàbá àròpọ̀ á sọ, AY á sọ, ọmọọba Lànà á sọ, Olúgbẹ̀dú á sọ, Ìjìnlẹ̀ á sọ, gbogbo wa lájọ máa sọ nípa ẹ̀. Ihun tí mo dẹ̀ ń sọ ni wípé Ọbásanjọ́ ò sinmi lórí ọ̀rọ̀ Yorùbá. Àwa la ní kí Yorùbá sinmi lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ ká má wò tiẹ̀. Òun ò sinmi lórí ọ̀rọ̀ Yorùbá o. Ó fẹ́ rí wípé ó bá wa délẹ̀ kẹlẹ́lẹ́ ni o. Ọbásanjọ́ gbé àwọn ìgbésẹ̀ kan ní ẹnu ọjọ́ bíi mélòó kan yìí. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé ó ti rí wípé àrídájú wà pé ilẹ̀ Yorùbá máa dúró, ilẹ̀ Ìgbò máa dá dúró, ilẹ̀ Yorùbá máa dá dúró. Eléyìí dẹ̀ ń ba bàbá yìí nínú jẹ́ torí wípé in tó ń jẹ nínú wọn Nàìjíríà kò sí ọgbọ́n, kò sí májíìkì tó lè fi rí jẹ nínú pé kí Yorùbá kó dá dúró tàbí kí Ìgbò kó lọ. Thank God wípé kì í ṣèmi ni mo sọ eléyìí jáde, ẹnu ara ẹ̀ ló fi sọ wípé in tóun jẹ́ nínú Nàìjíríà ó ju nǹkan tóun máa jẹ́ lọ tóun bá sọ pé Yorùbá nation. Fúnra bàbá ló sọ. But èmi fẹ́ kẹ́ understand, mo dẹ̀ fẹ́ kẹ́ di òtítọ́ tó wà nínú ọ̀rọ̀ mú. Gbogbo yín tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ lẹ́ni pé olóyè Sunday ọmọ Adéyẹmọ tó wà níbi tó wà ní Kútọ́nù níbẹ̀ níbẹ̀ yẹn iṣẹ́ ọwọ́ Ọbásanjọ́ ni. Bí wọn ò ṣe yọ̀ǹda olóyè tó ti lò odidi oṣù 5 lọ́nà àìṣẹ̀, lọ́nà tí ò sí kankan tó ṣe, tí ò ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, iṣẹ́ ọwọ́ Ọbásanjọ́ ni o. Patrice Talon tó jẹ́ president Benin Republic, ọmọ àgbékọ́rùn roko ló jẹ́ sọ́básanjọ́. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó dẹ̀ ní ìpàdé tọ́básanjọ́ lọ bá Talon ṣe ní àárín ọ̀sẹ̀ tó kọjá yìí táṣìírí ẹ̀ tú jáde.
ó ní àwọn tó lọ ṣe àṣírí yẹn tú jáde ó wà lọ́wọ́ o máa ṣẹ́ ọ̀rọ̀ kùn sí kù. èmi ń sọ ilé yìí ni torí àwa ń tẹnumọ́ pé Ọbásanjọ́ bàbá ló jẹ́ ṣùgbọ́n òun sọ pé òun ò kì í ṣe bàbá ó prove ẹ̀ fún wa pé ọ̀tá lòun jẹ́ èèyàn ò dẹ̀ kì í fi ọ̀wọ̀ fún ọ̀tá ẹ̀ wàá jẹ́ kó mọ̀ pé ọ̀tá ni ẹ́. Mojísọ́lá Sànyà ó ṣe jàre ọ̀tá wa ló jẹ́ ó dẹ̀ ti prove ẹ̀. Ọbásanjọ́ ti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan mi ò ní kí ṣe gbà ní máa sọ lórí afẹ́fẹ́ ó ti rin àwọn ìrìn kan tó fi dèlú London ó dẹ̀ sì ní mítìn kan tán náà pè lọ́wọ́lọ́wọ́ báyìí tán pè wọ́n tán fẹ́ lọ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ Nàìjíríà bí wọn ò ṣe ní pín. bọ́n ṣe máa pa gbogbo wa lẹ́nu mọ́ nílẹ̀ Yorùbá ó múra ìpàdé yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni bá fẹ́ kó gbọ́ ẹni bá fẹ́ kó má gbọ́ èmi á máa sọ tèmi in tó bá ṣe mú mi gangan ń bọ̀ wá ṣe mú tiẹ̀ náà gangan. ìrọ̀rùn eku nírọ̀rùn ihò ìrọ̀rùn ẹyẹ nírọ̀rùn igi ìrọ̀rùn igi nírọ̀rùn ẹyẹ. èmi ń sọ lójú ẹlòmíì kótókòtó ló ń wí bókobòkó ló ń sọ màá sọ bókobòkó mi ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi tẹ́ ẹ fẹ́ràn Yorùbá tọkàntọkàn ẹ gbọ́ ẹ ṣẹ̀ máa gbọ́ bókobòkó mi ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀. òun ni ẹ mọ̀ pé ẹni tó bá jù yàn lọ wàá fà lé Ọlọ́run ọba lọ́wọ́ ni ẹni tó ò lè mú wàá fi lé Ọlọ́run ọba lọ́wọ́ torí pé ẹni tí Ọlọ́run ò lè mú kò tí ì dá Ọlọ́run ò dá ẹni tí ò lè mú o ẹni tí Ọlọ́run ò lè mú kò ní dá láéláé. òun lèmi ṣe wá ké pè yín sí yọ ẹ̀yin màmá wa àdúrà yín abiyamọ ni kì í jẹ kó mi ìfẹ́ mi jẹ́ mi ò lérò pé yẹ kó kan ọkùnrin ẹ̀yin abiyamọ tí àwọn ọ̀la yín tí wọ́n mu ọmú láyà yín ẹ̀yin ni mo torí ẹ̀ wá o ẹ lọ bára yín sọ̀rọ̀ ẹ̀yin màmá tẹ́ ẹ máa fi gbogbo ìgbà ń gbàdúrà mi ò tí ì fẹ́ dárúkọ yín ẹ mọra yín tẹ́ ẹ pọ̀ mu ẹ̀yin yọ̀ǹkà Yorùbá Christian Association ẹ lọ kóra yín jọ kẹ́ ẹ gbọnú àdúrà kẹ́ ẹ yan ọjọ́ kan ṣoṣo kẹ́ ẹ wà nínú àwẹ̀ àti àdúrà tó níná nínú kẹ́ ẹ bọ́lọ́run sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọbásanjọ́. ẹ wàá tún ṣe addition Ọbásanjọ́ àti gbogbo àwọn tó kù tí wọ́n sọ pé láéláé Yorùbá ò ní bọ́. ẹ wàá fi gbogbo wọn wọnú àdúrà lọ kẹ́ ẹ bẹ Ọlọ́run etí Ọlọ́run kò wúwo láti gbọ́ igbe. ẹ di ọmú yín mú ẹ gbá ìdí yín tí àwa gbà jáde àwa ọmọ yín àwa dáadáa tó sọ pé jọ̀la yín táwọn bàbá yìí tó ń la ojú sílẹ̀ tó ń dẹ̀ ní kí gbogbo wa máa kú tó ní kí ọ̀la yín kó bàjẹ́ lójú yín ẹ̀yin abiyamọ tòótọ́ ni èmi ń bá sọ̀rọ̀ ẹ di ọmọ àyà yín mú ẹ fi ìdí ọwọ́ gbá ìdí yín kẹ́ ẹ bẹ Ọlọ́run ọba nítorí ọ̀rọ̀ ọmọkùnrin yẹn mo ti bẹ́ díẹ̀ fún yín nínú àṣírí yẹn gbogbo ẹ̀kọ́ la lè sọ síta àwọn tó bá yẹ ká brief á brief ni. bàbá yẹn ò sinmi lórí ọ̀rọ̀ yín o ìdódẹ̀ sọ ní Kòtónú ni pé wọn ò gbọdọ̀ fi Sunday Igboho sílẹ̀ ọ̀n tí tó bá parí election ní Nàìjíríà ní 2023 wọ́n ń roko lọ́bẹ̀ sí yìí o gbogbo yìí ojú yín ló ṣe o oṣù karùn-ún ti kọjá lọ o ẹni tí wọ́n mú ní illegal way a person arrested illegally tí ò ṣẹ̀ òfin sọ wípé ECOWAS country gbogbo wa la ní ẹ̀tọ́ láti wọ orílẹ̀-èdè ara wa bó ṣe wù wá at least for a period of 3 months o lẹ́tọ̀ọ́ láti wọ any country tó bá ṣáà ti jẹ́ West African country ECOWAS country torí passport kan ṣoṣo ni gbogbo wa ń lò. Sunday Igboho wọbẹ̀ kò tí ì lo oṣù méjì o kò ì lo 60 days o 90 days ló fi yẹn sọ o kò lo 60 days o kò lo 30 days o òun ni wọ́n mú o wọ́n dẹ̀ ti mọ́bẹ̀ lẹ́yìn táwọn fúnra wọn ṣe ìwádìí wọ́n jáde wọ́n dẹ̀ sọ wípé ọmọkùnrin yóò lẹ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ sì dìtẹ̀nẹ̀ sí inú àhámọ́ fún odidi oṣù 5 gbogbo ojú ló rí i pé ọmọkùnrin yẹn gbogbo ojú ló mọ̀ wípé táwọn fúnra wọn dẹ̀ rí i pé ọ̀rọ̀ yẹn kì í ṣe àwọn bẹ̀rẹ̀ ló ń ṣe ìròmìròmì tó ń jó ẹni lùlù fún wà nísàlẹ̀ ẹni tó dẹ̀ lùlù fún lèmi ń sọ fún yín yẹn gbogbo àrà tó lọ dá gbogbo etú tó lọ pa ní àárín ọ̀fẹ́ tó kọjá gbogbo ẹ̀ làṣírí yẹn ti tú sí jáde
ẹ rí i pé mo pẹ́ délé ní kò yẹ kí n wá sórí afẹ́fẹ́ mọ́ ṣùgbọ́n torí pé mo fẹ́ kẹ̀yìn abiyamọ lọ wọ inú ògidigidi àdúrà èmi ń gba ilé tèmi mọ̀ ń gbà láyé ara mi kọ́lọ̀ ń fún àwa wọ̀nyí ní agbára ká dá sẹ̀ríà fáwọn bàbá ìṣẹ́ kó kọ́ wa mọ̀ ọ́n ṣe kó jáwa la máa dá sẹ̀ríà fún wọn kò sí tó burú mbẹ̀ kò sí tó burú mbẹ̀ ẹ̀yin bàbá ẹ̀yin màmá abiyamọ ẹ lọ dìde. àwọn kan ti dúró wọ́n sọ wípé kàkà kí ni àbí báwọn náà ṣe ń pòwe wọ́n ní kàkà kí tí ò bá bí mọ òwe yẹn dẹ̀ sọ lọ lórí mi jàre bí ò bá pa bí ò bá bò lẹ́sẹ̀ o kàkà kéku wàá gba yìí jàre mọ́ mi wọ́n ní kàkà kéku má jẹ sèse wọ́n ló máa fi ṣàwàdànù ni òun ni àwọn kan dúró tán sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo yín dẹ̀ ń gbọ́ o kàkà kéku má jẹ sèse yóò fi ṣàwàdànù wọ́n ní kàkà tí ọwọ́ àwọn tí òfin ní tẹ ọrin táwọn ń wá nínú Yorùbá Nation tàbí táwọn ti ní láwọ́ tálẹ̀ tẹ́lẹ̀ kàkà tábí máa gbàdànù lọ́wọ́ àwọn wọ́n ní kó yá bàjẹ́ ni. mo dẹ̀ fẹ́ bàsìkò ibẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ṣé ẹ rí àwa wọ̀nyí gbogbo ẹ̀ wà lára àwọn àṣírí tó tú jáde o wọn ò sinmi lórí ọ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ operation wa January náà fẹ́ bẹ̀rẹ̀ wọn ò lè rí kankan fà wá ṣe irinṣẹ́ Olódùmarè làwa jẹ́ bá a parí iṣẹ́ tọ́lọ́run rán wa ẹ̀ lè rí nǹkan ká ẹ̀ tiẹ̀ lè bá a parí ẹ̀gẹ́ ẹ̀ kò sí tẹ́ fẹ́ ṣe. á dáa fún yín Mojísọ́lá Sànyà kàkà kékun má jẹ ṣẹ̀ṣẹ̀ wọn láfi ṣàwàdànù ó làwọn kan dúró ṣe o pé kàkà táwọn á fi lùsì gbogbo táwọn ní Nàìjíríà yìí àwa àwọn yìí làwọn á yá amúkúrò yìí tán sọ nìyẹn wọn ò dẹ̀ lè ráwọ̀ amúkúrò pẹ̀lú àdúrà yín àti ojúrere àánú Ọlọ́run ọba. mo ti sọ tèmi ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ Ọlọ́run ẹni bá létí kó gbọ́ nǹkan tí Ọmọlúkà ń sọ wọ́rọ̀bọ̀tò ẹnu mi ẹ mọ̀ pé tèmi ò bá rí tí mi bá di òtítọ́ mú èmi ò ní wá sọ̀rọ̀ o èèyàn ò dẹ̀ ní fi ọ̀rọ̀ àṣírí sẹ́mi lọ́wọ́ kí n wá tú gbogbo ẹ̀ palẹ̀ síta àwọn kan wà tó jẹ́ pé tí n bá sọ wọn mẹni tó sọ mi ò dẹ̀ ní sọ jáde. I will not talk about it. Àwọn ilé tí mo rí pé ó yẹ kí n sọ ni mo ti sọ yìí o. Bó bá wù Dúpẹ́ Ọlábọ̀dé màmá mi Ajífọwọ́bajé eléyìí tí mo sọ lórí afẹ́fẹ́ kò sí àyáláyà ẹni tó fẹ́ wá mú mi. Eléyìí tí mo bá mọ̀ pé mi ò ní sọ torí mo mọ̀ pé tí n bá sọ gan èmi fúnra mi I'm in danger. I won't say it. Mo wá sọ eléyìí ní kẹ́ ẹ lè wọ inú àdúrà lọ torí ọ̀rọ̀ Ọbásanjọ́ kí ló fẹ́ fọmọlúkà ṣe ó lè rí mi pa bàbá ogun máa ń sunko agbára dẹ̀ máa ń fẹ́ẹ̀lì agbára máa fẹ́ẹ̀lì àwa kì yóò gun bí kò ṣe yíyè. Adénìkẹ́ òfin ẹ wo òwe ti pọ̀ jù a ti kọ́ òwe ò tiẹ̀ wáyé àjẹmọ́ bí tá a rántí ẹ̀ mọ́. èyí tá à ń fẹ́ òun ni òmìnira ilẹ̀ Yorùbá ẹ fi wá lọ́rùn sílẹ̀ kò sẹ́ṣẹ̀ nínú tá a sọ kò èmi ti sọ ilé ìkẹ́ fojú sọ́nà àwọn màmá kan wà máa kọ́ńtàtì wọn màá sọ tèmi fún wọn kán lọ píkì ọjọ́ kan kéde àwẹ̀ àti àdúrà orílẹ̀-èdè tí ò bá fi Ọlọ́run síwájú irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ máa ń parun ni wọ́n máa ń ṣubú ni a gbọ́dọ̀ bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ Yorùbá Nation tá a bá bẹ Ọlọ́run kíkan gbogbo ọ̀nà tá a bá mọ̀ tá a lè fi wá ká fi tu ojú Ọlọ́run ẹ jẹ́ ká lò ẹ̀yin onígbàgbọ́ ẹ lọ wọ inú àwẹ̀ àti àdúrà ẹ̀yin mùsùlùmí ẹ lọ ka tírà kẹ́ wọ inú àwẹ̀ àti àdúrà ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ lọ tu ẹbọ ẹ ṣe ètùtù kẹ́ bẹ Ọlọ́run ọba Olódùmarè
ẹ yé máa bẹ̀rù níbi tí ẹ̀rù kò sí. Kí ni bẹ nínú igbó tí ń dún màhúrú màhúrú mọ́ ni? Tó bá fẹ́ panijẹ kó panijẹ, bí ò dẹ̀ ní panijẹ kó yẹ dún màhúrú màhúrú mọ́ ni máa. Kí ni bẹ nígbó tí ń dún màhúrú màhúrú mọ́ ni o? Tó bá fẹ́ panijẹ kó kúkú panijẹ, bí ò dẹ̀ ní panijẹ kó yé dún màhúrú 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 mọ́ ni mọ́. Mo bẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má béèrè ẹni pásítọ̀ Bankole lọ́wọ́ tèmi o. Ẹ jọ̀ọ́, ẹ yọ̀ǹda Ọmọlúkà jẹ́jẹ́. Mi ò bá pásítọ̀ Bankole jà o. Ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà ẹ̀ kọ́ńtàtì ẹ̀ pè. Torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo ti gbìyànjú láti bá sọ̀rọ̀ tí ò dẹ̀ bá mi sọ̀rọ̀. Mi ò bínú o, iṣẹ́ Yorùbá Nation lájọ ṣe. Ẹ̀yin tẹ́ ń béèrè ẹ̀ lọ́wọ́ mi, mi ò tí ì rí bá sọ̀rọ̀ o. Tá bá jọ sọ̀rọ̀, àtúnjọ mọ bó ṣe ń lọ. So ẹ jọ̀ọ́, tẹ́ bá rí bá sọ̀rọ̀ ẹ ní kó gbìyànjú kó ríṣì mi. Mi ò ní sọ jù yẹn lọ. Igi wọ́rọ́kọ́ tó ń dáná rú, Mojísọ́lá mi sàn yà. Bàbá yẹn náà ń pè bẹ́ẹ̀, òun ni igi wọ́rọ́kọ́ tó ń dáná rú lẹ̀ Yorùbá. Ẹ wọ ọdún àdúrà, Mojísọ́lá sàn yà, ẹ lọ gbàdúrà. Àwa lọ̀la yín, wọ́n ti sọ pé wọ́n máa yanjú gbogbo wa. Àwa ọ̀la yín, àwọn èèyàn lẹ́ẹ̀ní lọ́la, ẹ̀ ń wòran ẹ̀ wọlé àdúrà tẹni tó bá lẹ́ẹ̀ní lọ́la. Lóò ní rí ju bẹ́ẹ̀ lọ o, ní tí mo sáré wá bírífù yín nìyẹn. Ó dọ̀la kí n tó mẹ́tò wá lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀la mò ń bọ̀ in a full force fún prógrámù mi lẹ́kùnrẹ́rẹ́. Aago 7 lọ́la ìpàdé mi. Kò ní bàjẹ́ fún yín, ọ̀nà yín á túbọ̀ máa là. Mi ì tí ì rówó ọdún yín o, ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì owó ọdún mi. Àbí kí n fi account number mi síbẹ̀ ni? Oní 10,000, oní 5,000, oní 50, oní 200,000, oní 500,000, oní 1 million, 5 million, 20 million, 100 million. Tí ó bá ṣáà ti ń ṣòwò olóṣèlú, ẹ ṣáà máa gbé wá sọ́dọ̀. Ọlọ́run ò ní jẹ́ kán mọ̀nà ọ̀dọ̀ mi. Olóṣèlú tí a kò sí yọ́yọ́, Ọlọ́run ò ní jẹ́ ó mọ̀nà lé mi o. Ẹ bá ń sàmí àmínà. Tó bá jẹ́ ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá wọ̀nyí. Sílè kan tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ń fún mi. Ọkàn mi ń súre fún yín. Èmi náà máa mọ bá ti ń ṣoore, mo máa ń ṣoore. Ọlọ́run fi kẹ́ mi ni. Bẹ́ẹ̀mi náà ṣe bẹ́ẹ̀ ṣe lèmi náà ń ṣe fáwọn èèyàn. Báwọn èèyàn bá ṣe ń gbà sọ́dọ̀ tèmi. Wọ́n ò dẹ̀ mọ̀ pé yìí gan lọ́lọ́run dẹ̀ ń lò. Àdúrà yẹn gbọ́dọ̀ ṣàn dọ́dọ̀ ti yín ni. So ẹ ṣe o, ìdírò owó ọdún yìí o, ẹ fi ránṣẹ́ o. Èyí tẹ́ bá ń wo fídíò mi. Nọ́mbà mi ni mo pín nìyẹn. Ẹ kọ̀ǹtàtì mi pé send me your account kí n fún ẹ ní nǹkan Christmas. Bó ti ẹ̀ jẹ́ owó chicken lẹ́sẹ̀ndì sí mi sì máa fi pa ìdìyẹ jẹ. Káwa náà gbé chicken dání ká yá jẹ. Kí wá sórí abẹ́rẹ́ ẹ ṣé ẹ̀yin tẹ́ fún wa lówó chicken lẹ́ni àfijẹ́ yín là ń jẹ yọ hàn. Mi ì ń jẹ ràmàdù, mi ì ń jẹ pọ̀nmọ́, mi ì ń jẹ bíìfù. Èyí tí mò ń jẹ ni bóyá tí Ọlọ́run bá pèsè tí bá rówó jẹ chicken tàbí ẹja gbígbẹ. Èyí tí mò ń jẹ nìyẹn. Àyìnkẹ́ ẹni ń pín ní àkáǹtì nọ́mbà mi tó má ṣe bẹ́ẹ̀. Ìpín ní rẹ̀ ẹ dákun o, ẹ fi nǹkan bẹ́ẹ̀ ohun tó jọjú ni o. Kémi náà jẹ síkìnì kò ní bàjẹ́ fún yín. Gbogbo ẹ̀yin tọ́lọ́run dẹ̀ ń fún lórí ọ̀fẹ́ tẹ́ ti ń náwó kò ní tán níbẹ̀ láéláé láṣẹ Elédùmarè. Ṣùgbọ́n gbogbo ilé ìjẹ́ mi ń sọ yìí mo kàn ń sọ ni o. Kókó ibẹ̀ ni pé ẹ̀yin abiyamọ ẹ lọ múra, ẹ lọ wọnú àdúrà, ẹ fíìsì ọjọ́ kan kẹ́ ẹ fi gbàdúrà àtàwẹ̀. Ẹ bẹ̀ Ọlọ́run sẹ́ni tẹ́ ẹ lè mú ẹ tá a mú tì í, ẹ bẹ̀ Ọlọ́run sí. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Nọ́mbà yẹn ni mo ti pín nìyẹn. Ok, ẹ máa ń tó máa ṣẹlẹ̀. Ẹ má jẹ́ kí n pín ní account details síbẹ̀. Má fi phone number síbẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ reach out sí mi, ẹ contact account number yẹn. Ẹ kàn contact phone number mi yẹn lẹ máa contact. So màá wá forward ẹ̀ sí yín. N tí màá ṣe nìyẹn. Màmá mi Adénìkẹ́ Òfì,
ẹ gbìyànjú kẹ́ ẹ ríṣì nọ́mbà mi, nọ́mbà tí mo pín ní òun ni kẹ́ ẹ contact ní WhatsApp ni o, tẹ bá ti contact ẹ̀ má lè send ẹ̀ sí yín láti bẹ̀, so ẹ má jẹ́ kí n gbé sórí afẹ́fẹ́. Ayé le o, ìbò sí o ayé dorí kodò, Nàìjíríà ti bàjẹ́ tán, níbo la ń lọ ènìyàn ó sún mí o, níbi tí a bá gbà o kò yé wa o. Mo ti pín ní nọ́mbà yẹn 07046092484 nọ́mbà mi nìyẹn. Ẹ kọ́ńtàtì mi pé Ọmọlúkà èmi ni o mo fẹ́ sẹ́ndì gan sí ẹ, send me your account ló bá tán. Ẹ má sẹ́ndì data òyìn ní wọn ò lè rí data tà ní Nàìjíríà, wọn lè rí káàdì ta o. Bó jẹ́ káàdì 1000 ló fẹ́ fún mi, fi fún mi ní 1000 naira kí n rí fi ra nǹkan jẹ ní December. Ọrùn mi kún rẹ́kẹrẹ́kẹ́, àwọn tó ń wojú mi tó ń wojú Ọlọ́run lára mi wọ́n pọ̀ gidi. Ẹ ṣáàfi ẹ̀hìn ó ti yé yín, kò ní jù bẹ́ẹ̀ lọ. Bless you all, kò ní bàjẹ́ fún yín. Ọ̀la ẹ jẹ́ ká jọ pàdé ń bí fún ẹ̀kúnrẹ́rẹ́ ètò tí mò ń mú bọ̀ lọ́la. Ẹ̀yin abiyamọ ẹ lọ fíìsì ọjọ́ kan ẹ gbàdúrà. Ó dàbọ̀.